mo mọ̀ tún kí yín ẹ tún káàbọ̀ sí orí ìkànnì ìròyìn Fẹ́lífẹ́lí online tv lórí àkọ́tún ìròyìn àkíkà tí ó mọ̀ lákàkì ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn ìwà ipá àti onírúurú ìwà láabi míì kì í ṣe pé àmú wa láti fi máa dẹ́rùbà yín bẹ́ẹ̀ kọ́ àmú wa sójú móhùnmáwòrán yẹn láti máa fi kẹ́kọ̀ọ́ kátújọ máa fi mọ ibi tí ayé ń yí lọ ni o. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ ẹ jẹ́ n kọjá lọ sódì kejì lọ́hùn náà. ìròyìn Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí yín ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún ẹ máa gbọ́ àwọn ìròyìn náà báyìí lẹ́kùnrẹ́rẹ́ láti ìpínlẹ̀ Kánò. ìròyìn eléyìí ó bani lọ́kàn jẹ́ kódà ń bomi ló ká méjèèjì lórí ni o ń bomi lójú pòròpòrò. wọ́n ní ṣe iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kánò wọ́n fi ohùn léde o wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ láabi kan òun náà ló mọ̀ gbẹ̀mí lẹ́nu ọlọ́pàá márùn kan eléyìí tó sì mú kí àwọn ọlọ́pàá márùn míì àwọn ọlọ́pàá mọ́kànlá míì kí wọ́n wà ní ilé ìwòsàn báyìí tí wọ́n ti farapa yánnayànna. wọ́n ní bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bó ṣe ṣẹlẹ̀ wọ́n ní lójú òpópónà Zaria sí ìlú Kánò ní o lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí. wọ́n ní níṣe ni àwọn ọlọ́pàá yìí ni wọ́n wà nù ọkọ̀ kan eléyìí tí gbogbo wọn tí wọ́n wà ń bẹ̀ wọ́n sì ń ṣe ìrìn àjò lójú òpópónà láti Zaria lọ sí Kánò. wọ́n ní wọ́n ń darí bọ̀ láti ibi iṣẹ́ kan eléyìí tí wọ́n lọ ṣe ní o. wọ́n ní ibẹ̀ gangan òun náà ló jẹ́ pé ọkọ̀ tírélà kan wọn náà ló ti forí sọ ọkọ̀ eléyìí tí àwọn ọlọ́pàá ọ̀hún tí wọ́n wà nínú rẹ̀ wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ lójú ẹsẹ̀ báyìí náà la ọlọ́pàá márùn-ún tí wọ́n gbẹ́mìí mì lójú ẹsẹ̀. wọ́n ní kódà àwọn mọ́kànlá míì tí wọ́n ń bẹ ní ilé ìwòsàn báyìí wọ́n ní wọ́n fara ṣèṣe ó pọ̀ ó kọjá sísọ o. ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kánò SP Abdullahi Haruna ló fi ìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí. ó ní agbègbè Karfi ní abúlé Karfi níjọba ìbílẹ̀ Kura ní ìpínlẹ̀ Kánò òun náà ní ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí tó ti ṣẹlẹ̀. wọ́n ní àwọn ọlọ́pàá márùn-ún tán lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn mọ́kànlá míì wọ́n farapa yànnàyànnà tí wọ́n sì ń bẹ ní ilé ìwòsàn bóyá yóò kú bóyá yóò yè ìyọ̀n ilé ìwòsàn Muritala Muhammed Specialist Hospital eléyìí tí ń bẹ ní ìlú Kánò òun náà ni wọ́n ní àwọn ọlọ́pàá mọ́kànlá yòókù wọ́n wà báyìí ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. láti ìpínlẹ̀ Delta ìròyìn eléyìí òun náà ìròyìn búbú tó ń tẹ̀rín ní o. wọ́n ní iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí òun náà ni wọ́n máa yabo ilé ẹ̀kọ́ kan kí ni tí wọ́n ń kọ́ ní ilé ẹ̀kọ́ ọ̀hún. wọ́n ní ilé ẹ̀kọ́ yìí gangan wọ́n pe orúkọ rẹ̀ ní HK Ozu Kingdom School. ìtí wọ́n sì ń ṣe ń bẹ̀ òun náà ni wọ́n kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ yahoo ìyẹn bí wọ́n ti ń lu jìbìtì lójú òpó ayélujára lónírúurú lóníranran òun náà ni wọ́n máa ń kọ́ wọn ní ilé ẹ̀kọ́ yìí. wọ́n ní kódà ó ti tó bí ìgbà díẹ̀ báyìí tí àwọn èèyàn tán ilé ẹ̀kọ́ ọ̀hún tó wà wọ́n ní kò fi bẹ́ẹ̀ jìnnà sí Army Estate ní ìlú Delta ní ìpínlẹ̀ Delta ọ̀hún wọ́n ní kò fi bẹ́ẹ̀ jìnnà sí Army Estate o. wọ́n ní kódà wọ́n bẹ̀rẹ̀ sí ní dọdẹ wọn pé àwọn èèyàn wọ́n ṣàmọ̀ wọ ilé ẹ̀kọ́ yìí láràárọ̀ wọ́n sì máa lọ nírọ̀lẹ́ ńbẹ kò jọ pé wọ́n ń kọ̀wé nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dọdẹ wọn òun náà wá rí i pé iṣẹ́ yahoo òun náà ni wọ́n ń kọ́ àwọn èèyàn àwọn gan ni wọ́n lọ ta iléeṣẹ́ ọlọ́pàá ní Ológbò iléeṣẹ́ ọlọ́pàá ilé tí ń bẹ ní Ẹfúrun Army Barrack wọ́n lọ ta nígbà tí wọ́n sì ya bo bẹ̀ lóòótọ́ wọ́n rí i pé iṣẹ́ yahoo àwọn bẹ́ẹ̀ tí ń lu jìbìtì lójú pa ayélujára lónírúurú òun náà ni wọ́n máa ń kọ́ àwọn èèyàn ń bẹ̀ wọ́n ní kò dín ní 100 àwọn ọ̀dọ́ ní ilé àwọn ọmọ ogun ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Delta tí wọ́n kó ní papamọ́ arábẹ̀ tí wọ́n sì fi kélé òfin gbé kódà ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta DSP Bright Edafe òun náà ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ báyìí wípé lóòótọ́ ni o wọ́n ti kó àwọn ọ̀dọ́ ọ̀hún wọ́n dín ní 100 tán tí wọ́n ń kọ́ṣẹ́ yahoo ìkélé òfin wọ́n ti fi gbé ẹni tí ó jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún ìyún HK Ozu Kingdom School tí wọ́n ti ń kọ́ àwọn ọmọ níṣẹ́ yahoo nípínlẹ̀ Delta ọwọ́ ti tẹ gbogbo wọn báyìí. ìròyìn eléyìí ó ló wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun níbi arábìnrin kan bí ó ti ń pariwo pé ebi ní o ebi ọ̀pàgbàfọ́ mẹ́kẹ́ àti bí nǹkan ṣe le koko nílẹ̀ yìí òun náà ló mọ̀ sún òun sí
kí ni n tí arábìnrin ọ̀hún ti ń kà bòròbòrò lẹ́yìn tí ọwọ́ àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbòlú NSCDC tó tẹ̀ tán. Wọ́n ní arábìnrin náà ní tí òun máa ń ṣe gangan tó sì máa ń ṣe jù òun náà ni kó máa ná àwọn owó ayédèrú tó jẹ́ owó tu ẹgbẹ̀rún kan yín 1000 naira note eléyìí tó jẹ́ ayédèrú. Òun náà ni arábìnrin ọ̀hún tó kúndùn láti máa ná. Wọ́n ní kódà láti inú ọjà kan tó bá nanú ọjà kan lọ́sẹ̀ yìí yóò lọ nanú ọjà míì lọ́sẹ̀ tí ń bọ̀. Wọ́n ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wá ṣẹlẹ̀ gangan wọ́n ní ṣe arábìnrin yìí ó jẹ́ ẹni 30 ọdún Rebecca Akko ni wọ́n pe orúkọ rẹ̀. Wọ́n ní ó sì ń gbé ní ìlú Ọ̀wẹ̀nà ní ìpínlẹ̀ Ọ̀ṣun gangan o ṣùgbọ́n ọmọ bíbí ìpínlẹ̀ Benue ni. Ṣùgbọ́n ọjọ́ tí wọ́n pálábá rẹ̀ ségi wọ́n nínú ọjà Sábó nílùú Iléṣà gangan òun náà ni ọwọ́ mọ̀ ti tẹ̀ ẹ́ tí sì ń ṣe bí ìṣe rẹ̀ àwọn tẹnújẹ lónírúurú tó sì ń fún wọn ní àwọn owó ayédèrú. Wọ́n ní ṣùgbọ́n ńgbà tó pálábá rẹ̀ wà ségi tí wọ́n fi kélé òfin gbé wọ́n ní àjọ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn òun náà ni wọ́n mọ̀ ké sí tí wọ́n tètè fi kélé òfin gbé ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀gá Ìdòwú nílùú Òṣogbo náà ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ o wípé ṣe rí arábìnrin ọ̀hún wọ́n ní wọ́n ń pa mú lóòótọ́ o. Wọ́n ní kódà nígbà tí ó tún máa jẹ́wọ́ ó ní arábìnrin kan tí ń bẹ nílùú ní mọ́ fi àwọn owó ayédèrú ní mọ́ fi ránṣẹ́ sóhun o tó bá ti fi ẹgbẹ̀rún lọ́nà 100 náírà 100,000 naira tó jẹ́ owó ayédèrú tó bá ti fún òun ó ní òun ó sì fún ní ẹgbẹ̀rún lọ́nà 50 owó náírà 50,000 naira tó gidi òun ni òun ó fi ránṣẹ́ sí o. Ó ní bí òun ti ń ṣe ní o tí òun sì máa mórí bọ́ kó tó di pé ọjọ́ òun tí ọwọ́ pálábá rẹ̀ wá ségi ṣùgbọ́n tí ń tẹnu mọ́ ni pé bí nǹkan ti lé kókó òun náà ló jẹ́ kí òun máa wo orí wàhálà bíbẹ́ o kóun máa fi owó ayédèrú kóun sì máa fi ra ọjà lọ́wọ́ àwọn èèyàn ní agbègbè náà. Àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàkókò yìí. Ẹ ṣeun ìgbà mí ní kẹ́ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV. Ẹ má wàá gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ ṣeun Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ. Títí ìgbà míì tẹ́tù máa darapọ̀ mọ́ wa ire àti àánú Olúwa ọba kó máa bẹ́ẹ̀ nìkan ọ̀kan wa gbé. Ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.